Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káàbọ̀ o. Ẹ má bínú pé mo pẹ́ o. Àwọn kan ṣe program kan so I needed to nap. If I don't nap, you can't get the best of me. So I needed to nap. And after napping, yes, the girl is ready to work. Bó ní tábìlẹ̀tì mi wà bí àmọ́ tó ti jókòó léyìn tó kọjá iṣẹ́ mi. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò. It's going to be a quick one as well, just to set the record straight. Torí kò dá ká máa sọ̀sọkúsọ sí nǹkan ṣẹ̀ṣe, sí nǹkan ìbílẹ̀. Ẹni ọlá ẹni yẹ ẹni ẹyẹ. You are welcome, my love. You're welcome, you're welcome, you're welcome. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Nígbà ìwáṣẹ̀ lètò. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀. Kí ló dé tí mi ò tí mi tàn ẹ́ síbí ni? Wọ́n tàn ẹ́ síbí náà. Òkè ní títàn àbísàlẹ̀. Ogun máa jà o. Okay. Ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Kò mọ náà. Ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwá. Ẹ káalẹ́ o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ tádé ṣe fún ṣàyẹ̀wò bátùlá ló ń pè yìí o. Ẹ wá jẹ ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ó gbére níbí o. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Olódùmarè ọba ò àṣẹ̀dáyé o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìbà f'Elédùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé, a lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n Tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn, ẹ̀rùn wọn lọ. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ kóòtù òjíire, ẹ̀yẹ jẹ́ ká máa fi ẹnu bà nǹkan tiwa jẹ́. Tó bá jẹ́ pé nǹkan òyìnbó ni a máa gbé lárugẹ, a máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ oríṣiríṣi gírámọ̀ láàmú sọ. Mo kí yín, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, lọ́kùnrin lóbìnrin, mo ní ẹ kú ilé o, a kú
ooru tó mú lápá ibì kan, a kú òjò tó ń rọ̀ níbì kan, a kú gbogbo bólúwọ Ọlọ́run ọba Elédùmarè. A lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ọba tó hùn tó jẹ́ pé bó ṣe hùn ló ṣe ń ṣọlẹ̀. Mojúbà ẹ̀ o, mojúbà ọmọdé ilé, mojúbà àgbà ilé, kí bà mí kó ṣe o. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, kí bà mí kó ṣe o. Mojúbà oyún inú, mojúbà àṣẹ ìdí, ládéládé, lóyè lóyè. Mojúbà yín o, mojúbà yín o, mojúbà yín o, mojúbà yín o. Mo wá júbà kíní tó dorí kodò tí ò ṣomi, mo dúbà èyí tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀. Òdèrè ni mò ń lọ, òdèrè, 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 òde ayọ̀, òde ìdùnnú, òdo ìtura. Èmi ọmọ yín olómi tútù náà ní odò gbogbo làgbo. Bẹ́ẹ̀ ni ẹnìkan ìbò mi ṣọ̀tá, olómi tútù níwà, odò gbogbo làgbo. Gbogbo ohun tẹ́ bá ti fẹ́ ṣe, ẹ ṣá ti nígbàgbọ́. Ẹ bu omi tútù, ẹ wúre sínú ẹ̀, ó ti dàṣẹ, ó ti dèdìdì. Nítorí pé kò sí ohun tẹ́nìkankan lè ṣe nílé ayé yìí tí ò bá ti sómi nínú ẹ̀, kò tí ì pé. Nǹkan tiwa kì í jọ wá lójú. Ọmọ ọba ni mí, ìyá ọba ni mí, ọba lèmi tìká lára mi, mo jẹ́ akọdákọ lè ti ṣeré ọlọ́fin múlẹ̀. Ìbà o, bàbá mi ọlọ́fin ògún fún mi níre, àdàgbà má dà kan gẹ̀rẹ́ arúgbó olúfà tí ń tòṣùmọ̀ rẹ̀. Èmi lọmọ àgbò dúdú tó wọnú ọkọ̀ tó di funfun nẹ́nẹ́ nẹ́nẹ́ nẹ́nẹ́. Àṣẹ 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 ìyá mi, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ìkọ́ bálá, ìkọ́ bújò lẹ́sẹ̀, màá lọ re, màá bọ̀ re, láṣẹ Ìdùmarè. Omi tútù tútù, olómi tútù, odò gbogbo làgbo, olómi tútù, odò gbogbo gbogbo yín pátápátá, omi ò ní ṣe tiyín tì. Lábẹ́ bó ti hùn kó le tó, ẹ bomi sí. Àtùbà ni àtúnṣe ní pẹ̀sẹ̀, ìran ẹ̀rọ fọkàn kì í rógun ògbóná. Iṣẹ́ tẹ́ máa ṣe tómi ò ní jẹ́ yín, Elédùmarè ò ní jẹ́ kó wá síwájú yín. Láṣẹ Ìdùmarè. Ṣé ìyá mi, I love you, torí tẹsẹ̀ tọrùn ti gbogbo ara. Me loving you, you loving me, we loving together. Ohun tó mú mi ṣe ètò tàṣálẹ̀ yìí ni pé mi ò máa ń fẹ́ pé kí wọ́n máa ta ẹnu àbùkù, kí wọ́n máa tábà nǹkan àbáláyé wa. Torí gbogbo ìtókù àrànjú bá ní wọ́n dẹ̀ gbé fún wa, adẹ̀ nígbàgbọ́ ẹ̀, adẹ̀ lò. Ṣùgbọ́n nǹkan táwa sọ pé kò dáa yìí, táwọn sọ pé kò dáa pé ká sọnù yìí, òun làwọn fi ń ṣọrọ̀ ajé, làwọn fi ń ṣọlá, náà fi ń ṣe yìí, náà fi ń dọ̀wẹ́kẹ̀. Ẹ rí ibi tí ọmọ Ṣáínì tó tún ti ń kọ́ ọmọ Nàìjíríà, àwọn ọmọ wọn, àwọn Nàìjíríà tó bímọ sí China tí wọ́n kọ́ wọn ní Yorùbá. Ẹ̀rí pé ó kù púpọ̀ káàtó. Nígbà yẹn lọ́hùn-ún ní in the 60s and 70s, àwọn ọmọ Ghana ni wọ́n kọ́ wa ní French, tó dẹ̀ bonjour le professeur. Àti ẹ̀ṣìgbọ́ yẹn, èwo ni kó jẹ́ pé ọmọ India ló ń kọ́ ọmọ Yorùbá ní Yorùbá sọ, ló ń kọ́ àwọn ọmọ wa ní abidi. Ǹjẹ́ kò yẹ kójú tì wá? Ẹ wo pákí tí àwa ò fẹ́ máa gbìn mọ́ nílùú wa, tó yẹ pé gbogbo wa iṣẹ́ oní kóòtù la fẹ́ máa ṣe, ṣe onítáyì lọ́rùn. Àwọn China wọ́n wà ní Nàìjíríà rẹpẹtẹ, tó rán mọ̀ pé ilẹ̀ wa pákí máa ń ta bí nǹkan míì ni. Wọ́n wá gbin pákí lọ rẹpẹtẹ, wọ́n gbin iṣu lọ rẹpẹtẹ, wọ́n wá kó pákí, wọ́n kó iṣu, wọ́n kó lọ sí China. Wọ́n lọ bẹ́, wọ́n yan, wọ́n sọ di gàrí, wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbú sínú báàgì, wọ́n import ẹ̀ padà lọ sí Nàìjíríà. À ń pè ní
gàrí China bẹ́ẹ̀ náà ni èlùbọ́ ṣu èlùbọ́ dúdú wọ́n ṣe ti pákí náà tó jẹ́ láfún ìyẹ́ kò yẹ kójú tèmi bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ sọ pé wọ́n gbọ́dọ̀ jápa kúrò Nàìjíríà yẹn ni wọ́n gbọ́dọ̀ jápa kúrò Nàìjíríà yẹn ni kò sí iṣẹ́ wà ọ̀lẹ ló ń dà wá láàmú ṣẹ́rẹ́ mi tí mo wà mí báyìí gbogbo orí mi báyìí Nàìjíríà ló wà torí mo máa kóòtù mi according to the material ni bó jẹ́ jáńpépé báyìí ló bá ká màá fi rán jáńpépé mi ò ní bá yín raṣọ ìgbàlódé oní 1 million ọ̀pá mi ò ní bá yín raṣọ ẹgbẹ́jọdá ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ṣe mọ̀ pé ẹran tí ìgbà àsùnwàní gbà mí ọdún dé kò sí nǹkan tó ń jẹ́ textile company tá ti ń ṣe aṣọ ní Nàìjíríà mọ́ tẹ́ bá rí factory ibi tó ti ń ṣe oríṣiríṣi àǹkàrà èmi tí mo wà ń bì báyìí mo máa ń ta àwọn àǹkàrà yíbò yẹn màá lọ rà ní Holland ó ní textile company bẹ́ẹ̀ tí wọ́n ti ń tà bí mo ṣe ń rà báyìí kúrò nínú factory báyìí tí mo ń gbé débùtà báyìí ni mo máa tà lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbowó mi mo gba géènì mi mo ń bọ̀ nílé nìyẹn ṣẹlẹ ọmọ tẹ́ ń wò yìí kò sówó tí mi ò ṣe o iṣẹ́ aṣẹ́wó nìkan ni mi ò bá wọn ṣe nílùú òyìnbó mo fọlẹ̀ rí mo fọ àwo ní rẹ́sítọ́ráǹtì rí mo tọ́jú ọmọ rí mo áyọ̀nù aṣọ rí mo gbálẹ̀ rí bẹ́ẹ̀ dẹ̀ ni Olúwa dẹ̀ tún fi iṣẹ́ ọ́fíìsì lọ́nà nílùú oríṣi mẹ́ta ló fi kẹ́ mi so bí mo ṣe mọ adùn náà ni mo tún mọ adùn dùn ṣùgbọ́n káwa máa sọ pé ẹ dúró sí Nàìjíríà nígbà tẹ́ bá ta gbogbo nǹkan tẹ́ ní tẹ́ kó bíi 5 million to 10 million tẹ́ invest ẹ̀ sí uncertainty tá a dẹ̀ ń sọ fún yín pé ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ ní àfẹ́kẹ́yìn náà wá ṣe oríire ǹjẹ́ yín mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ló wà nílùú òyìnbó tí ò nílé tí ó ń dá nìkan sùn kò nílé tó ń gbé ó ń ṣí àlè ni bẹ́ẹ̀ ni èmi ni mo pa nírọ́ ìyẹn èyí tí Ọlọ́run bá tiẹ̀ bá ṣe ẹlòmíì inú mọ́tò ló ń sùn ẹlòmíì inú pálí ló ń sùn ẹlòmíì train station ló ń sùn tó bá wá dé Nàìjíríà wọ́n máa ń ṣe flagaga ẹlòmíì ó gbádùn kó give me £1 give me £1 please ẹlòmíì di bábíyà ńlá ṣùgbọ́n tó bá dé Nàìjíríà ẹ rí wọn ṣe rí àwọ̀ wa tó máa ń dán tá a bá dé Nàìjíríà yẹn Ọlọ́run má ṣe wá lára kò mọ̀ ya ni mọ̀dí táwọ̀ fi máa ń dán tó fi máa ń change tó máa ń kọ́ mọ̀nàmọ̀nà tí a máa sọ pé àwọ̀ ló ń dán báyìí àwọ̀ ló ń dán báyìí kì í làágùn nílùú òyìnbó ni kì í làágùn nílùú òyìnbó láàárín ọdún kan a lè má làágùn oṣù mẹ́ta torí òtútù ni àwa kó àkànpọ̀ bíi ti lúkúlúkú kì í làágùn ẹlòmíì ò kì í wẹ̀ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ṣèbígbà tó bá làágùn ló máa rùn ìwẹ̀ ìlú òyìnbó ni ẹ bá ti kí aṣọ bọnú omi ẹ fi nura àbíyá àtàbẹ́ lójú ẹ bá ti nù ẹ bá dẹ̀ ti já pàfíùmù sí deodoranti ó kún títì bí wèrè ó máa ta sánsán lọ ni ṣùgbọ́n gbà tá a bá wá dé Nàìjíríà ẹ wá rí tá a máa wá làágùn àágùn tá a kì í tá a là ń bí látòdìdí ọdún kan ẹ rí a máa làágùn yẹn wọ̀ ara wa máa dán. kò sérúkú wọ́n ti ṣòwò wọ́n ti ṣe gbogbo ẹ̀mọ́ títì ṣe wá rí owó náà oṣù kan òun lè máa fi san owó ilé ọdún kan Nàìjíríà owó ilé oṣù kan excuse me òun lè máa fi san owó ilé ọdún kan Nàìjíríà owó náà oṣù kan bí ẹ lè fi san owó náà oṣù mẹ́fà ní Nàìjíríà ẹ jẹ́ kí nǹkan tá a bá ní kó máa tẹ́ wa lọ́rùn ìtẹ́lọ́rùn òun ni bàbá ìwà mi ò fẹ́ kéèyàn kan kó máa fi ta àbùkù bá nǹkan kan tó bá jẹ́ ti Nàìjíríà àwọn ọmọ Yíbò tó wà nílùú wa a máa sọ fún mi pé you know something that ẹnìkan ti dédé pè mí you know why I love you mo ní love mi kẹ
I love you too na my brother nne. Ó ní because kò síbi téèyàn ti máa rí mi. Ó ní mo máa ń gbé àṣà Nàìjíríà lárugẹ. Bọ́mọ Yíbò bá ń ṣe nǹkan, aṣọ Yíbò ni máa wọ̀ lọ síbẹ̀. Up and down tókè tilẹ̀ ni máa wọ̀ lọ. Bọ́mọ Yorùbá bá ń ṣe nǹkan, máa wòrò àti bùbá lọ. Ẹlòmíà ní àwọn tí ẹ mọ́mọ́ tí ẹ ṣe ń rorò, àwọn ò lè rorò yẹn, àwọn ò lè ṣe kinní yẹn. Wọ́n ṣe títí wọ́n fi kọ́ àwọn ọmọ wọn. Wọ́n wá kọjá láwọ̀ tàjọ sílé. Bí mo ṣe wà yìí. Bóyá torí ibi tèmi gbà jáde ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti fúnra wa ní lẹ́ṣọ̀. Mọ́dà yẹ́rọ́kọ́ mi Ìjẹ̀bú Ọ̀ṣọ̀ṣà ẹ̀sùn ẹ̀. Mi ò tí ì jẹ nǹkan kan látàárọ̀. Ọlọ́run ń gbọ́. Mo kàn sùn mú mi ni. Ó yẹ ẹni kan wá drop something. Àbí kẹ́ ẹ drop something sínú àkáǹtì. List ni mo wà o. List ni mo wà. Mo máa wá sérí ọ̀dọ̀ yín yẹn ṣálágbára Ọlọ́run. Mo máa wá kí yín. You deserve it. You deserve it. Ṣé gbogbo àwọn ọmọ yín náà ti gòdògòdò. So mo ṣe wá forí pamọ́ sọ́dọ̀ àbúrò mi bí ní ẹgbẹ́ kí n tẹ̀ bá wọn ṣeré díẹ̀. Olúwa ṣeun. Nǹkan tí mo mú wá fún wa láṣálẹ́ yìí, èmi ni Olúwatóyìn Ọbátúlá Dálẹ́ntì Ọmọ́tádé ṣe ẹ̀fún ṣayọ̀. Ọmọ́tádé ṣe ẹ̀fún ṣayọ̀. Mo like orúkọ mi bàjẹ́. Mo nífẹ̀ẹ́ sí orúkọ ìbílẹ̀ mi, orúkọ adé mi àti orúkọ tí wọ́n fún mi. Ẹ̀fún ṣayọ̀. Ọmọ tó wá láti wá tún adé ṣe. Lórí ìsọkúsọ tí wọ́n sọ nípa Arúgba ọdún yìí ní Ọ̀ṣun Òṣogbo ọdún yìí, òun ni mo wá tan ìmọ́lẹ̀ sí. Ẹ jẹ́ ká máa ṣọ́ra àwa tá ń kọ nǹkan, àwa tá ń rìkọ́ọ̀dù nǹkan, àwa tó yẹ pé àwa la kọ́kọ́ fẹ́ jẹ́ the first person to carry the news. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Nǹkan ìbílẹ̀ ó ṣòro sọ̀rọ̀ òdì sí. Ìwọ tó bá ti jẹ́ ọmọ kóòtù òjíire, rántí pé o ní oríkì. Ẹ wo ọmọ tó fi ohun inú ilé wom orò. Wọ́n ti rí mú fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. Ẹ ṣé bàbá, ẹ ṣé ìyá mi. Tọ́ní tó wá ń bẹ̀bẹ̀ pé kó jọ̀ọ́ kó dáríjì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. O ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọmọ Yorùbá ni ẹ́, o lọ sínú onílùú, ẹ lọ ń fi orò, ẹ tún wá rìkọ́ọ̀dù ẹ̀, ẹ wá kó sórí social media. Èpè ni wọ́n gbé ẹṣẹ́ níbi ní ìṣẹ́jú. Wọ́n ní your apology is not accepted. Tó bá fẹ́ sọ̀rọ̀, lo ohun Gẹ̀ẹ́sì, ohun òyìnbó. Ṣùgbọ́n tó bá fẹ́ kí ìwọ náà kó ní ọ̀wọ̀ bí àwọn àgbà kan nílùú Ọ̀wọ̀ tán jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọ̀wọ̀ lọ́wọ́ wọn. Ẹ̀yin ìyá, mojúbà wọn. Gbogbo àtọ̀ yín wọn. Èdè abínibí ẹni kó fi sọ̀rọ̀. Táwọn èèyàn bá ń bá mi sọ òyìnbó máa sọ fún pé ṣé ò gbọ́ Yorùbá ni. It's when you want to be naughty, when you want to be rude, that is where you speak English. Ọmọ yẹn ti kó àgbákò yẹn ìyá mi. In fact, kò lè bọ́ níbẹ̀. Wọ́n ń gbére ni lójoojúmọ́. O ò ṣe lọ ṣe nílùú yín, ó ṣe jẹ́ nílùú àwọn ló ti wá ṣe. Fídíò ẹ̀ wà lọ́wọ́ mi níbi tó ti ń bẹ̀bẹ̀ kán jọ kán dáríjì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Nítòótọ́ òun lòun fi kinní yẹn, ṣùgbọ́n òun kọ́ lòun rìkọ́ọ̀dù àbí ìsọkúsọ jágbajàgba ló ń sọ. Ọmọkùnrin tó dẹ̀ fún lésì yẹn, ìyá mọ̀ pé nǹkan tó ń jáde lẹ́nu ọmọ yẹn iná ni. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ìṣẹ̀ṣe pátápátá.
ọmọ kóòtù òjìrè gbogbo ala lóríkì. Kò dẹ̀ sí ọmọ kóòtù òjìrè Nàìjíríà kankan tí ò wá láti ìdílé oníṣẹ̀ṣe, èmi ni mo pa nírọ́. Ọmọ tó bá sọ lẹ́nu ó máa ṣàpò yàkọ̀. Ìyà ò ní jẹ́ tèmi àti tiyín. Kíní yẹn dùn mí, ó bí mi nínú ìgbà tí mo rí, nítorí pé kò sí obìnrin ọkùnrin tó ń rúgbà Ọ̀ṣun. Ọmọdé ò mẹ̀là, ó lóun mẹ̀là kátakátá. Láì mọ̀ pé ẹ̀là kátakátá bàbá ìjà ni. Gbogbo ládéládé tó wà lórí ètò mú kí yín o. Mo kúnlẹ̀, mo wólẹ̀, mo yíká ọ̀tún, mo yíká òsì, mo pàkún mọ́. Mo tẹríba fún jí o. Ìjì ayé ò ní gbé mi lọ o. Ohùn mi ò ní há o. Ohùn mi ò ní dí o. Ládéládé, lóyè lóyè. Ẹ̀yin tí mo rí fìrí, ẹ̀yin tí ẹ súré kúrò ńbẹ̀, gbogbo yín pátápátá, mo fún yín lọ́wọ́ o. Kọ́wọ́ jẹ́ fún mi o. Ẹni yẹn kọ sí bíbá ẹ nínú átíkù tí mo mú tó fi fà á tí mo fi bẹ̀rẹ̀ sí ní béèrè. Mo rìnrìn àjò yẹn pé kí ló ṣẹlẹ̀ ní Òṣogbo gangan, kí ló ṣẹlẹ̀ sí Arúgba àná, kí ló ṣẹlẹ̀ sí Arúgba ẹ̀ní. Wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi láti inú ilé pátápátá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tí ẹni yẹn sọ. Kẹ́rí ọ̀rọ̀ Facebook ẹ mójútó. Ọ̀rọ̀ fracas àṣẹ ìyá mi, àṣẹ o, àṣẹ o. Ọ̀rọ̀ fracas, ọ̀rọ̀ wọn dún wọn, ọ̀rọ̀ wọn jáwọlé ìkànnà, ọ̀rọ̀ wọn ní boyfriend, ẹ mójútó yẹn. Ẹ má fi ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ẹ má wá nǹkan, tẹ bá fẹ́ gbé jáde, ẹ wá fínífíní. Ìwọ rò pé ìwọ ló kọ́kọ́ capture the first picture. Ẹ ní gbé nǹkan tó máa ju ẹlẹ́dàá yín lọ o, bí tẹ́ ẹ ti ń wá nǹkan tẹ́ fẹ́ fi ṣe content o. Èmi máa ń sọ tèmi o. Ẹni yẹn wá kọ báyìí pé, why did a male priest, not a young virgin Arúgba, carry the sacred calabash during Oshogbo festival? Ṣé ìwọ wádìí? Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ kó tó gbé átíkù yìí jáde? Wọ́n dẹ̀ ti share pé wọ́n gbọ́ news wọ́n share kiri ni. Ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀, ọmọ kóòtù òjíire, àgógó ẹnu má pa mí, ẹnu ń ṣe ni kó tún mi ṣe, nítorí kí ni ẹnu lẹ́dìyẹ fi ń tẹ̀yìn ẹ̀ ṣe, ẹnu má pa mí, ẹnu tún mi ṣe ni. Ẹnu àtúnṣe gbogbo yín ṣe o. Ló bá ní a twist. A male priest carried the sacred calabash from the shrine to the river Osun forest during this year's festival, which appeared to be a significant deviation from tradition. But did you ask? In its 2020 report titled Oshogbo Festival, River Goddess Without a Sacred was about before to see within Nigeria, reveal how a male Osun chief priest, èmi á máa kìlọ̀ fún yín o, also known as Baba Osun, kì í ṣe Baba Osun. Ṣé o rí pé o tún ti ṣí
mo ti gbé gbági màá ṣàlàyé fún aided the then Arúgba in carrying the sacred calabash for a few meters. Ó gbé gbági. Àgógó ẹnu má pa mí, ẹnu má pa mí, ẹnu tún mi ṣe ni ẹ̀sùn fónírú ẹni kò fẹnu yọ̀ wí tèmi ẹnu yọ̀. Kí lọmọdé mọ̀, àìmọ̀ nǹkan ọmọdé náà ló ń jẹ́ bá wọn fẹ́ dànù. This time, a male later identified as Adeshina Shengbo, the Osun chief priest, carried the calabash from the palace shrine to the river Osun sacred grove. The twist has has elicited strong reaction from people, particularly cultural enthusiasts, who believe that the new development is a clear departure from the age-old tradition of allowing a young virgin female to perform the sacred duty of carrying the calabash to the river Osun grove to meet the goddess of fertility. And so on, and so on, and so blah, blah, blah. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Nítòótọ́ lẹ rí i pé ọkùnrin ni ó gbé igbá. Congratulations for the picture. Ṣùgbọ́n yà tó máa jẹ́ ó wà nínú fìríjì. Ó ní ṣerú ẹ̀ mọ́. Mo kí gbogbo wa ẹ káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀ níbi tá a ti máa ń tún nǹkan tá a ti máa tún tò. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire wípé àkó ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tí Arúgbá tuntun Arúgbá tuntun gba ipò wàá rúyè wàá rúlà ò ní wọnú igbó àìwọ̀ ò ní wọnú igbó àìjáde. Ara tu ìlú o láṣẹ olómi tútù ara tu wo náà gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Olóòyà ayò wẹ́ríwẹ́rí tí wẹ́rí ọmọ dákedáke ẹ̀wẹ́rí mi o ẹ̀yin àgbábọ̀ ẹni tí a kò bá rí àdán a máa fi òǹbẹ̀ ṣe ẹbọ tó ṣe bí òwe o ẹ̀yin àgbàlagbà. Ohun tó ṣẹlẹ̀ ní ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo 2025 kò sí nǹkan tí ó bàjẹ́ níbẹ̀ kò dẹ̀ sí nǹkan èèwọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀. Nígbà tí wọ́n kó gbogbo wọn jọ ṣún gbogbo wọn pátápátá náà ti dá jáde apẹ̀rẹ̀ títí dọmọ ọdún 10. Gbogbo wọn pátápátá gbogbo àwọn ọmọ tí wọ́n fà sílẹ̀ pátá wọ́n ti dá jáde apẹ̀rẹ̀.
wọ́n ní àdáṣe ní òun ni ìbà kí wọ́n mú ènìyàn. Kì í ṣe àdáṣe ni láti jẹ́ pé kí bàbá òòṣà ẹni tí Ifá mú láti ṣe kíni, láti kí Arúgbá, láti dóòlà ẹ̀mí ẹ̀. Ìtẹ̀lé Ifá ni, ohun Ifá ni wọ́n tẹ̀lé, torí ẹni àná lára ń ta. Nínú gbogbo wọn tí wọ́n tò sílẹ̀ pátápátá títí dọmọ ọdún 10 tó wà láàrin wọn, ó ti di àpẹẹrẹ ajáde. ẹ̀yin ọkùnrin Nàìjíríà, ìdókúdó yín pọ̀ o. Ọmọ ọdún 10 ẹ ti já ìdí ẹ̀ sódì kejì. Ẹ jẹ́ kó ríṣẹ́ ẹlẹ́dàá, ẹ jẹ́ kó ríṣẹ́. Ẹ ti fi bisikíìtì pọfupọ́ọ̀fù, ẹ ti fi tàn, ẹ ti já nídìí. Apá kìíní yìí máa wá sápá kejì torí ìdílé yẹn mo máa débẹ̀, mo máa gba ọ̀rọ̀ lẹ́nu ìdílé tí oríire kàn yìí. Ọmọ kékeré jòjòló nìkan òun ni Ifá mú nínú gbogbo wọn bó ṣe tò wọ́n jọ sílẹ̀. Ọmọ yẹn wá jẹ́ ọmọ ọdún 9 tí ò mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Ọmọ náà lẹ́ ń wò lójú fọ́nrán yín yìí. Òun lẹ́ ń wò tí Arúgbá àná tó fi aṣọ bò lójú yẹn, àti lọ́wọ́ ọ̀tún Arúgbá, òun ni wọ́n ṣe kíni, ni wọ́n bò lójú yẹn. Fọ́tò tẹ́ rí tí ojú ẹ̀ hàn síta yìí, ilé ọba ni mo ti gbà. Torí pé erin ló tó imú erin fún. Fọ́tò yìí pálásì ni wọ́n ti mú fún mi. Èmi ò kí èèrà tí ò bá ní ẹyin nínú. Ẹ̀yin lẹ ń carry information kọ́ lè sọ pé ẹ̀yin lẹ kọ́kọ́ rí breaking news tó máa break ilé ayé ẹlòmíì sí wẹ́wẹ́. Ẹ ṣọ́ra. Àkọ́kọ́ já ewé ẹ̀rí, kò mọ̀ tó yàtọ̀ sósì, kò mọ nǹkan tó máa ṣe. Ọmọ ọdún 9. Wọn ò dẹ̀ tí ì parí iṣẹ́, wọn ò tí ì parí ètùtù ẹ̀. Tó bá yẹ pé wọ́n ti mọ̀ pé òun ni Ifá máa mú ni, òun náà bá kọ́kọ́ mú láti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n mú gbogbo àwọn stupid and nonsense tí wọ́n mú wọn wọlé tán waste time lórí wọn. Tí n bá sọ̀dílé tọmọ yìí ti jáde fún yín, á yà yín lẹ́nu, ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi bẹ̀ yẹn lẹ̀, ó dinú apá kejì. Tí mo bá gbọ́rọ̀ lẹ́nu àwọn ìdílé tán bá fún mi ní ààyè láti sọ gbogbo ẹ̀ jáde. Ọmọ ọdún 9 àkọ́kọ́ já ewé ẹ̀rí, kò tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀, gbogbo nǹkan tó ń ṣe fún ó kàn wò ni. Ó dẹ̀ wà lọ́rùn bàbá òòṣà ẹ̀ àti Arúgbá àná àti alápá ọ̀tún Arúgbá àná tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọmọ yìí níbi tó ti rúgbá yẹn, torí pé ibi tó máa rúgbá yẹn wọ̀ tó bá sìn débì kan, òun nìkan ló máa dá wà nínú ibẹ̀ títí tó fi máa rù jáde sódì kejì. Gbogbo aládẹ mọ̀ pé kà lọ́mọ èèyàn, pàápàá jùlọ ọmọ kóòtù òjire, àwọn ọmọ bàbá mi. Ìkírà fún yín, gbòsà gbì kórí yín fọ́ dànù, ẹ̀yin olubi ènìyàn.
mo yìí máa fi fídíò bí wọ́n ṣe mo sì máa fi hàn yín. Mo tún lórí ọ̀fẹ́ yẹn débẹ̀, wọ́n tún fún mi débẹ̀. Orí ọmọ yìí ó ru igbá yẹn, ṣùgbọ́n erin ló tó imú erin fún. Ọmọ kékeré ni, ẹrù rú mọ́lẹ̀ lóru sọ́rùn. Ẹ má jẹ́ kí n tú gbogbo ẹ̀ délẹ̀. Àti orí ẹ̀ ni wọ́n ti gbà, náà ti gbé sí orí bàbá nífàì atọ́nà ẹ̀. Ifá ló dẹ̀ fún lórí ọ̀fẹ́ wípé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ yẹn kó fi tipátipá rú, torí pé omi á tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Gbogbo ẹ̀ ni mo mọ̀, gbogbo ẹ̀ ni mo gbọ́ ní fínífíní. Torí àwọn tí ara kan, àwọn tínú kan pé kò bọ́ sí ìdílé wọn. Kàn máa wá fẹ̀mí ọlọ́mọ ọmọ ọlọ́mọ ṣòfò. Wọ́n ṣe ní látòrí ẹ̀. Ó gbé, wọ́n gbé fún un. Ó rù ú. Ṣùgbọ́n ó wá ṣe kí ni? Ó wá torí ẹ̀, wọ́n wá yẹ̀ sórí atọ́nà ẹ̀. Pẹ̀lú Arúgba àná àti ọlọ́wọ́ ọ̀tún Arúgba àná, ọrùn ẹ̀ lọmọ yẹn, ọrùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọmọ yẹn hangi sí. Orí ò gbọ́dọ̀ fọ́, ẹ̀dọ̀ gbọ́dọ̀ dùn. Ẹ̀yin èèyàn mi oníwèé ìròyìn, ẹ jẹ́ ká máa wádìí. Ẹ̀yin oní kọ́ńtẹ́ǹtì sọnù. Tó bá ti di nǹkan ìbílẹ̀, ẹ máa wá, ẹ ṣèbéèrè kẹ́ tó máa gbé jáde. Àwọn ọ̀rúnmọlẹ̀ òun, ẹ má bínú. Tó o bá ti sọ̀rọ̀ òdì sí wọn, tó o ti parọ́ mọ́ wọn tí ò ń ṣe pé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀, nǹkan tó ní ṣe pẹ̀lú Ifá, tó ní ṣe pẹ̀lú Ọ̀ṣun, tó ní ṣe pẹ̀lú omi tútù, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Kẹ́ tó máa gbé nǹkan jáde. Àgógó ẹnu má pa mí. Ńṣe ni kẹnu tún tèmi Ọmọ́tádé ṣe o, bá mi sọ tiẹ̀. Èmi Ọmọ́tádé ṣe ẹ fún Ṣayọ̀, àgógó ẹnu ò ní pa mí, mo máa tún tèmi ṣe ni, nítorí pé kí ni, ẹnu báyìí lẹ́dìyẹ ló fi ń tún ẹyin ẹ̀ ṣe, ló fi ń kó mọ́ra tó bá fẹ́ sàbàlẹ̀. Àṣẹ Ìdùmarè. Mo fẹ́ fi bí transmission yẹn bó ṣe ṣẹlẹ̀, mo fẹ́ fi wọ̀nyí níwọ̀nba ráńpẹ́, kò pẹ́ rárá. Àṣẹ bàbá mi, ó máa tún ti ń ṣe ni. Àgógó ẹni ò ní pa yín, ó máa tún ti ń ṣe ni. Ó máa tọ́nà yín ṣe, ó máa tún ṣe ìránṣẹ́ yín ṣe, ó máa tún tàwọn ọmọ yín ṣe. Á wá tún tèmi ẹ fún Ṣayọ̀ náà ṣe. Ẹ bá mi farabalẹ̀ kẹ́ wò ó. Olóbìrípo ni o, olóbìrípo ni ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ìwọ tó ya fọ́tò, o mọ nǹkan tó wà nínú ẹ̀kú tá fi ń pè léegun. I pity your life.
ṣe gẹ́ẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí i pé ọmọ yẹn wọ́n bo ojú ẹ̀ ni káwọn olójú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan má fẹ́ jù mọ́. nígbà tí wọ́n ṣe transmission yẹn tán wọ́n wá wúre yẹn fún pé àròyé ló máa rò torí kò gbọ́dọ̀ ṣe orí sílẹ̀ títí tán fi máa lọ pàdé lódì kejì lọ́hùn. ó wà nínú ẹ̀gùn bó ṣe wà yẹn bó ṣe bojú ẹ̀ yẹn àti orí ẹ̀ wọ́n ti gbé ṣe rí i pé olóbìrípo ni wọ́n fi ṣe ẹ̀yin ẹlẹ́nu ẹ ṣọ́ra yín lórí mídíà. ẹ ṣọ́ra yín lórí mídíà. tẹ́ bá rí Arúgba àná tẹ́ bá rí nǹkan tó wà lójú ẹ̀ ẹ̀rù ń bà ní pé ọmọ yìí tèní yìí ẹlẹ́dàá o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. ẹ rí i pé ńgbà tí wọ́n ń tọ́ṣe lóbìrípo yẹn ó ń bojú wẹ̀yìn báyìí ẹ má jẹ́ kán wá kọ́fà bí báyìí o ṣùgbọ́n ọmọ ọgbà la wa ọgbà gbọ́dọ̀ gbà wá nǹkan tí kò yé yín nìyẹn bàbá nífàì tífà fún ní ààyè láti bá gbé ọmọ yẹn bó dẹ̀ ṣe borí nìyẹn àtòun àtàrúgbà àná àtọlọ́wọ́ ọ̀tún Arúgba àná wọ́n ṣe mú títí nìyẹn ẹ rí pé ọmọ yẹn ò lè dárìn torí pé ó ti wà nínú iṣẹ́ wọ́n dì mú dọ̀wọ́n. nǹkan tẹ́ mọ̀ ó pọ̀ ju nǹkan tẹ́yìn èèyàn mọ̀ lọ. ayé ìsìn ló jẹ́ pé gbogbo nǹkan lẹ́ ń tan kámẹ́rà lé lórí. normally kò yẹ kí gbogbo yẹn kó ṣẹlẹ̀. ọmọbìnrin kan wà bóyá lákọ̀ọ́kọ́ tó máa lọ síbẹ̀ náà nìyẹn ọmọbìnrin yẹn gẹ̀gùn kàkà káwọn obìnrin kí wọ́n rọ̀gbà yíká wọn ò rọ̀gbà yípa ọkùnrin ló sèvù ọmọbìnrin yẹn tó bá dẹ̀ lulẹ̀ níbẹ̀ yẹn tó bá lulẹ̀ tó bá fi orí lu igi tó wà níbẹ̀ yẹn ọmọ yẹn nǹkan mi lè jáde tó rẹ́jẹ̀ máa bẹ́ẹ̀ ni. ọmọkùnrin yẹn try ó fà á ó ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn gẹ̀gùn légún ẹ̀ràn wọn ọmọkùnrin yẹn nìkan nígbà tó jàjà rí ọ̀nà báyìí tó jàjà rí ibi tó máa ra fìdí ẹ̀ kalẹ̀ sí níṣe ló gbére torí kò gbọdọ̀ ṣubú sí lọ́wọ́ nǹkan kan gbọdọ̀ ṣe orí ò ní dibi mọ́ wa lọ́wọ́. èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn wa. tí wọ́n ti mú gbogbo nǹkan ìṣẹ̀ṣe tó ti sọ di nǹkan tó máa tanná lé lórí. àwa ń sọ pé nǹkan lè nílùú nǹkan máa lè nílùú. gbogbo nǹkan òṣàlẹ̀ ti gbé síta. gbogbo nǹkan rúmọlẹ̀ lẹ ti tanná sí. ìwà tẹ́hù fún wọn níjọ́sí tó fi di irúnmọ̀ tẹ́lòmíì fi wọnú igi tí ìbínú tẹ́lòmíì fi wọnú igi ìbínú tẹ́lòmíì tó fi sọ̀rọ̀ ẹ̀ dòkúta ìbínú tẹ́lòmíì tó fi sọ̀rọ̀ ẹ̀ di nǹkan bí ìjókòó àti ẹ̀ wá ṣe wọ́ọ̀sì ẹ̀sìn. kò jẹ́ ibi tí ọ̀rọ̀ yẹn tó dúró sí láṣálẹ́ yìí.
tí mo bá gba mo mọ orúkọ ìdílé tó ti jáde o, mo mọ orúkọ ẹ o, ṣùgbọ́n Aṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀lẹ́ mi lè sọ pé torí pé mo ti mọ ìdílé tó ti jáde mo mọ orúkọ ẹ, mo mọ ẹ̀sìn ẹ, kí n wá gbé jáde. Mo gbọ́dọ̀ gbà láti ibi tó yẹ kí n ti gbà kí n tó wá sọ jáde, nítorí kí ni ọmọ Oòduà tọkàntọkàn ni mí, ọmọ ọlọ́fẹ́ ogun fún mi nírè, ọmọ àjáyé, ayé ni mo máa jẹ́, mi ò ní jẹ́ tọ̀run. Àwọn nǹkan wà ẹ má bá wọn dáwọ́lé. What I'm doing now doesn't make me less a Christian. Inú ọkàn ló wà. Ohun tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn ọ̀run ń pariwo, wọ́n yọ̀ pé mò ń ṣàlàyé nǹkan tẹ́lòmí ò fi ní ṣorí burúkú. Mò ń ṣàlàyé ẹ̀ fún wọn. Ìrìn àjò mi ò lè yé yín o. Ẹ̀yin tẹ́ ń bú mi, tẹ́ ń kó fọ́tò mi tẹ́ fi ń ṣe oríṣiríṣi, ara yín lẹ̀ ń ṣe. Láyọ̀jọ́ tẹ́ ti ń kó fọ́tò mi tẹ́ ti fi ń ṣe oríṣiríṣi, ẹ rí pé oríṣiríṣi àrùn ló ń bá yín. Ẹ rí pé oríṣiríṣi sickness tí ò nítumọ̀ ló ń bá yín. Tí n bá ṣe ètò nígbà ìwáṣẹ̀, ẹni bá dé Nàìjíríà ẹni mò ń ṣe Muslim, bẹ́ẹ̀ ni I have to make my family happy. Àwọn ni àánú kìnnìkan adẹ́fẹ́ jáde ní o ẹ ti ẹ̀ ṣe kìnnìkan ṣe. To make them happy, I do wear hijab. I'm not lying about it. What is to lie about? What is to pretend about it? What is bad in wearing hijab? Tí n bá délé, wọ́n á jókòó, wọ́n á ní wọ́n fẹ́ ṣe ìjókòó àdúrà. Ṣé màá sọ pé wọ́n ní gbàdúrà fún mi? Ọ̀dẹ̀ ni àtijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò mi, tẹ́ ti ń fi mí ṣe kọ́ńtẹ́ǹtì, owó tẹ́ ń pa ń bẹ̀, ṣèbá ìsàn lẹ́ fi ń wò, ẹ̀yin máa fi wà ìsàn jù bẹ́ẹ̀ lẹ́lòmí àtàndá sódì kejì lọ́hùn. Nǹkan tá a mọ̀ ó ju nǹkan tá a mọ̀ lọ. Jésù ní fi ti Késárì fún Késárì. Ẹ mọ̀ pé lówe ni. Nígbà tí ìyá Jésù pè tó ní ọtí mà ti tán o, wá ṣe báwọn wá bọ́ ṣe máa ṣe ọtí kìnìkan níbi the very first wedding. Olóbìnrin yóò lásìkò òun ò tí ì tó o, ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ìyá ẹ̀, ó fún ìyá ẹ̀ ní ọ̀wọ̀ yẹn. Lẹ́yìn ìgbà tó ṣe ọtí yẹn tán tó sọ omi, ó ní kó lọ bomi wá. Ó wúre sí, ó súre sí. Wọ́n wá sọ pé nǹkan tó ṣẹ̀ṣẹ̀ wá sáàvù láàsì yìí ó bẹ́tà ju the first wine lọ. Bó ṣe ṣe tán, ó lọ sápamọ́, ó lọ tún rẹ̀ kì bí ìbọn, ó lọ gbàdúrà, ó lọ bá Elédùmarè sọ̀rọ̀, wọ́n jọ kọ́ mi nǹkan tó kúrò lára wọn báwo ló ṣe máa padà síbẹ̀, èdìdì ni. Jésù tó bú yẹ̀pẹ̀ nílẹ̀ tó bẹ́ ìtọ́lù, ẹ mọ̀ pé àṣẹ ẹnu òun ni ìtọ́. That is why you don't have to be kissing anybody anyhow. You are sharing something important. When you exchange saliva, your body will react, his body will react. Exchange is something. Òun ni gbogbo nonsense tí wọ́n ṣe gbé wọnú Nollywood ńsìn, tá a máa tẹnu bọra wọn lẹ́nu, máa potọ́ mọ́ra wọn lẹ́nu. Ẹ wá sọ pé kí ilé yín kó dúró, ilé yín ò lè dúró.
àwọn ìyá àtijọ́ ṣé wọn kì í ṣe fíìmù tó dáa tá a máa wò tá a máa gbádùn ẹ̀ láì pòtọ́ ara wọn sẹ́nu. When you exchange saliva, you exchange something great, something spiritual. You don't just kiss anybody anyhow. Yeah, you can peck here, but ẹnu tí ìtọ́ ẹnu yín bá ti kọra wọn, tí ahọ́n yín bá ti kọra wọn, something has happened beyond your reasoning. Tó bá máa sùn mọ́jú níjọ́ yẹn, ẹni yẹn ló máa fi lálàá. Wàá sì máa fìlì kíní yẹn lẹ́nu ẹ̀. Kò sí bó ṣe lè fọnu tó, ó ti hang síbẹ̀. Ká má tí wàá sọ pé kò gbé ọyàn ẹ sí ọkùnrin lẹ́nu kó mu. Àbí kí ọkùnrin kan ní kó wá lá pléètì ẹ̀ alálàdán. Ká má wàá sọ penetration. Ẹ jẹ́ ká máa ṣọ́ra. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀ láti ṣẹ̀rí ọlọ́fẹ́ múlẹ̀. A ní rí jù báyìí lọ láṣálẹ̀. Àwa tàn mọ́lẹ̀ sí ohun tí kò yé wa ni. Ẹ jẹ́ kí n fi fọ́tò hàn wá dáadáa. Ṣé rí Arúgba àná àti ọmọ yẹn aṣọ kan náà ni wọ́n jọ wọ̀. Arúgba àná ló wọ brown top. Ṣé rí ọmọ kékeré yẹn? Olóríire ọdún 2025 rẹ̀. Àrùyè ló dẹ̀ máa rù lọ́dọọdún. Kò ní ìrú ṣàárẹ̀, kò ní ìrú kú, kò ní ìrú dà sínú igbó. Láṣẹ Èdùmàrè, ọ̀wọ̀ á máa jẹ́ fún ẹ o. Bí mo ṣe wúre fún ẹ, kó rí bẹ́ẹ̀ fún mi, kó rí bẹ́ẹ̀ fún ọmọ mi, kó rí bẹ́ẹ̀ fún ọmọ mi. Àṣẹ Èdùmàrè. Owó ayé ò ní báyìí o. Wọ́n fi dóòlà ẹ̀mí ọmọ yẹn ní Ifá ṣe sọ pé wọ́n gbé látòrí ẹ̀ sórí bàbá nífàì. Kì í ṣe bàbá Ọ̀ṣun, bàbá nífàì ni. Ẹ máa ṣe nǹkan tẹ́ nǹkan. God bless each and every one of us. Ọlọ́run ọba wà pẹ̀lú gbogbo wa o. Olódùmarè wà pẹ̀lú wa o. A ní ṣe ọ̀rọ̀ sọ o. Agogo ẹnu ò ní pa wá, ó máa tún ti wá ṣe ni o. Èní ọjọ́ ajé tó wọnú ilé wa wá kò ní gbẹ́ kò lè jáde. Ọ̀la ọjọ́ ìṣẹ́gun Olúwa máa bá gbogbo wa ní ọ̀nà kan náà. Ilẹ̀ ò ní sán máa wá lẹ́sẹ̀. Ibi tílẹ̀ bá ti ń pòfo ló àní bá wọn rìn kọjá ń bẹ tọmọtọmọ. Èyí tó kù ó tún di ní kúpẹ́kúpẹ́. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà kan náà. Nígbà ìwáṣẹ̀ lè tó àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àrùyé àrùlá fún wọn. Àṣẹ Ìdùmarè. Kò ní rú ẹrù yẹn kó gbóná, kò ní gbóná ìṣẹ́jú kan, kò ní tutù òdì. Àṣẹ Ìdùmarè. Àwọn ọmọ tiwa náà wọn ò ní gbóná ìṣẹ́jú kan, wọn ò ní tutù òdì torí pé ìran rẹ̀ fọ̀ ìrógun ògbóná. Tútù nílé Olúwẹ̀rí, ó máa tùbà, ó máa túṣẹ fún wa. Ẹni mò ń pọ̀fọ̀. Ta ni ò kí lómi? Ta ni ò kí lómi? Tó bá bómi jà tí ẹ bá ẹ, àṣẹ la dẹ̀ máa ń dáhùn níbí nítorí pé nǹkan Yorùbá ni àṣẹ ni. Àṣẹ ó ní ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Gbogbo ohun tó jáde lẹ́nu mi àṣẹ ni. Àṣẹ ọ̀run ògún kò yí padà. Ire o, ire kàǹkà,
èmi lọmọ Tádé ṣe Ẹfúnṣayọ̀ from Ìṣẹ̀rí Ọlọ́fin Múlẹ̀. Sign out.